lójú ẹ̀ o ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ láàrin àwọn mùsùlùmí pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe lórí ayélujára pẹ̀lú báwọn àgbààgbà nílẹ̀ Yorùbá nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì pẹ̀lú ẹ̀sìn àbáláyé bí wọ́n ṣe ti dìde báyìí o láti wá ojútùú sí gbogbo rògbòdìyàn tó ń lọ láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta bí àwọn ẹlẹ́sìn Islam bó ṣe ń ta àwọn àbùkù sáwọn ẹlẹ́sìn àbáláyé táwọn ẹlẹ́sìn àbáláyé náà ta àwọn àbùkù sáwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ní ọ̀rọ̀ yìí ó ti tó àsìkò láti wá ojútùú sí nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ gbogbo àlàyé tí afa Akomaadun tó ṣe nípa bí àwọn àgbààgbà nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ti ṣe dìde lórí ọ̀rọ̀ yìí láti wá solution sí wípé ó tó gẹ alùbàtà ìdarin kódà àwọn tí wọ́n lo àkókò náà láti gba àwọn àfáà nínú ẹ̀sìn Islam ní ìmọ̀ràn tó ṣe kókó tó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń wáyé ní gbogbo ìgbà láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká farabalẹ̀ wo fọ́nrán yìí ká gbọ́ gbogbo àlàyé tí afa Akomaadun tó ṣe lórí ọ̀rọ̀ yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí comment ẹ tún káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television ṣé dáadáa ni mo tún bá yín ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín dórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́ẹ̀sì máa like and share kó máa lọ káàkiri lórí ayélujára ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fèrò yín nípa ìsí comment. mẹ́sẹ̀jì mi gbogbo tí jẹ́ràn mùsùlùmí pátá látòkèdókè ni mo ju ọ̀rọ̀ sí pàápàá jùlọ gbogbo àwọn àfáà tọ́lọ́ ń fi ọ̀rọ̀ sí lẹ́nu ẹnu fífẹ́ rẹ̀ àfáà ni wàá máa ń náṣu ilá àmìlá nífa àmìlú yúta bírù máa yẹ̀bùnà wàá kárùrọ̀ fíhùn wàmínú ṣàhídùn àìsùn bí nàṣìbíhìn wàmínú ṣàkíyùn bílímà yìí sátì kọ́ níyìn àmọ̀ràn àti àkíyèsí tí mo torí ẹ̀ gbé mẹ́sẹ̀jì mi wá alhamdulilayi adúpẹ́ kó gbogbo tó ní í ṣe pẹ̀lú àwọn awuyewuye tí ń lọ ní online nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ti ń fàánú gbà wá ó ti ń rọlẹ̀ ẹjọ́ mọ́rọ́ gbogbo àwọn àfáà àtàwọn mùsùlùmí torí àwọn àtúnṣe kan ti ń lọ ní abẹ́lẹ̀ láàrin àwa gbogbo ẹlẹ́sìn lórí pé ká má bú ara wa mọ́ wa ma arsalnaka illa rahmatan lil alamin ẹ jẹ́ ká ṣe dáwà direct kí mùsùlùmí polú ẹ̀sìn Islam ká dẹ̀ sọ pàtàkì tí ń bẹ ńbẹ̀ ká sọ iyì àti ọlá àti tí ń bẹ ńbẹ̀. sọ̀rọ̀ nípa àwọn ẹ̀sìn míì after Islam tá a bá gbé kalẹ̀ pẹ̀lú bí Al-Qur'ani ṣe nà kalẹ̀ wàlẹ́ ní tẹ́ ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ kò ní rí bí ìgbà pẹ̀ ń bùn ó máa rí nírì ẹni tí ń drop lecture tí ń ṣe sermon tí ń sọ̀rọ̀ Ọlọ́run àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ń bọ́ sí online èyí tí ń bẹ nù rẹ̀ ní fi ń sọ̀rọ̀ ìbínú tí ń bẹ lára rẹ̀ ní fi ń react ó wá ń lọ ọ̀pọ̀ mọ́ pé òun ṣe wáàsí. Bákan náà gbogbo àwọn àfáà tá à ń ṣe dáwà gbogbo àwọn àfáà tá à ń ṣe dáwà ẹjọ́ mo rọ̀ wá àwọn tá à ń ṣe wáàsí ni mo ń sọ o. Mo rọ̀ wá mo tún rọ̀ wá ẹ jẹ́ ká fi ìlànà tó dá lélẹ̀ kò sí bẹ́ẹ̀ yóò ṣe fẹ́ ṣe wá sí tí ó dẹ̀ máa júwe pàtàkì bí Islam ṣe jẹ́ òótọ́ ni Al-Qur'an máa sọ àwọn kíni tí ń ṣe ìpìlẹ̀ pẹ̀lú abala kejì àmọ́ ẹ jẹ́ ká gbé kalẹ̀ bẹ̀lẹ̀ ẹ̀kìmọ̀ wà mọ́ ìsàtúnì asana pẹ̀lú peace and wisdom àti wáàsí tó dáa ẹ má jẹ́ ká gbé kalẹ̀ nígbé kalẹ̀ tí ó bá dogun kó dogun tí ó bá dọ́ràn kó dọ́ràn ẹjọ́ múrọ̀ wá ó ti ní àwọn àtúnṣe ńlá tí àwọn àgbààgbà kí má pé àwa torí inú ọmọ làwa wà tá a jọ gbé gègé lérí pé àfẹ́ wàhálà ìjẹ ẹ̀sìn torí pé gbogbo ìlú gbogbo stéètì tí wọ́n ti ń jáde ẹ̀sìn kì í fararọ o pàápàá jùlọ ní Nàìjíríà wa yìí a mà ti wọnú ara wa
Mùsùlùmí ti wọnú Kristẹni, Kristẹni ti wọnú Mùsùlùmí. Ifo àtàwọn oníṣẹ̀ṣe àtijọ́ wọnú ara wa. Tàbá wa lọ́sàn-án gẹ́gẹ́ ìlàbẹ́ bẹ̀rẹ̀ ìjà. Ó dàbí ká sọ pé àbọ̀ làákàyè ẹni ń bẹ lọ́pọlọ wa. Ìdínà siratal mustaqim. Ẹjọ́ torí tọ́lọ́hún. Àlàyé gbogbo tó ní í ṣe pẹ̀lú àlàyé òkè mú jà wá. Olórí ọ̀rọ̀ mi ni pé àwọn àgbààgbà ẹ̀sìn nígun kínní, nígun kejì, nígun kẹta, àwọn àtúnṣe tó nípọn ó ti ń wáyé lábẹ́ aṣọ táàfin láǹfààní àti gbọ́ ara wáyé. Ìwọ́n tó bá fẹ́ ṣe wáàsí rẹ̀ àlẹ́ wàásù wọlé àrísà. Ẹ jẹ́ ká jọ júwe Ọlọ́run fúnra wa. Tá a bá wo àgbáńlá ayé bó ṣe bàjẹ́ yìí. A ti close to ibẹ̀. Bàbá wo ilẹ̀ Yorùbá bó ṣe dàrú yìí. Bàbá wo Nàìjíríà bó ṣe dàrú yìí. Wàláhì tàláhì summa billahi alladhi la ilaha illa huwa. Tá a bá ti ní parọ́ àwa ẹlẹ́sìn la dàrú. Ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Kìrìsìtẹ́nì, àtọ́níṣẹ̀ṣẹ̀ àwa la dàrú. Látara pé kí ni o, ìbẹ̀rù Ọlọ́run kéré lẹ́mìí oníkálukú. Àwọn àfáà abóde à ń júwe ìbẹ̀rù Ọlọ́run fún yàn. Ṣé n tá ń wí jáde lẹ́nu ṣẹ̀ṣẹ̀ wa ṣá pàfọ́ọ̀mù rẹ̀ níṣe àti wá wa. Gbogbo àmọ́yẹ Kìrìsìtẹ́nì bóde àwọn pásítọ̀ wọ́n sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run. Bí ṣe ń jáde lẹ́nu wa ṣíṣe wa àti ìwà wa sójú ẹni tí ń bẹ̀rù Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣẹ̀ náà bóde à ń júwe ìbẹ̀rù Ọlọ́run. Àtẹ̀ntọ́ máa ń tí sọ àtẹ̀ntí ọmọ tí ń sọ. Oníkálukú wa ń wí. Ṣé ń tà ń wí jáde lẹ́nu? Ṣé ìṣe wa àti wa wá júwe ìbẹ̀rù Ọlọ́run? Wa qala Allah tabaraka wa ta'ala fil Qur'an. Olúwa gẹ́gẹ́ dẹ̀ sọ́nú àlùkùránì rẹ̀. Inú ọ̀rọ̀ rẹ̀ wípé inna akramakum indallahi atqakum. Inna akramakum indallahi atqakum. Olúwa ní ẹni tó jẹ́ ní pàtàkì láàrin yín lọ́dún èmi Ọlọ́run lẹni tó bẹ̀rù Ọlọ́run. Àáfàá mélòó ló bẹ̀rù Ọlọ́run? Pásítọ̀ mélòó ló bẹ̀rù Ọlọ́run? Àwọn oníṣẹ̀ṣe mélòó ló bẹ̀rù Ọlọ́run? Sáàfà lè bẹ̀rù Ọlọ́run. Káwá pé wọ́n ní àkàngé orí o, wọ́n ń gé apá o, wọ́n máa bá lọ́wọ́ àwọn olórí burúkú kan nú àfáànù Mùsùlùmí. Ṣé pásítọ̀ lè bẹ̀rù Ọlọ́run? Káwá gbé pé wọ́n tú ṣọ́ọ̀ṣì o, wọ́n wú èèyàn jáde o, wọ́n borí èèyàn o. Sóníṣẹ̀ṣe lè bẹ̀rù Ọlọ́run. Ká máa pè babaláwo kan o, wọ́n borí èèyàn o lọ́dọ̀ rẹ o. Wọ́n mú àwọn kan tí ẹ bẹ́rí o, wọ́n wá pé babaláwo kan lóní kan lọ mórí wá. Ta ló bẹ̀rù Ọlọ́run? Àlùkùránì dẹ̀ ní inna akramakum. Ẹni ó lóòlò sínú ẹ̀ tó bẹ̀rù Ọlọ́run. Láwà ní orí mi yìí. Bó ṣe jí ọ̀ṣọ́ Islam tó jí ọ̀ṣọ́ ẹ̀sìn tó kò júwe pé yẹn bẹ̀rù Ọlọ́run. Àfi ìṣe rẹ àti wà rẹ. Èrò rẹ sọ́mọlàkejì, ìṣe rẹ sọ́mọlàkejì ló máa júwe pé ṣó bẹ̀rù Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo àwa Mùsùlùmí, pàápàá jùlọ àwa àfáà, lórí àwọn awuyewuye tí ń lọ, àwọn àgbààgbà ẹ̀sìn ní kò kíní kejì kẹta. Bọ́lá. Àwọn àgbààgbà ẹ̀sìn nígun kínní igun kẹta wọ́n ti ń ṣe akitiyan bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀dùn ròdùn mọ́ wà yìí lórí àtúnṣe ìṣọ̀kan náà là ń lọ fún o. Ọdí báyìí bàbá àlìfà lórí àtúnṣe ìṣọ̀kan ni là ń lọ fún o. Lórí àtúnṣe ìṣọ̀kan ẹ̀gbọ́n ńlá ń lọ fún. Yorùbá ní kíni lámọ ní ó ṣe fún mi. Ìjà ní bẹ́ńbẹ́ ẹ̀sìn tí ó bá pawọ́pọ̀ wípé ajọ́jọ́ mọ̀ ẹ̀yà àwọn nǹkan mìíràn pọ̀ tó pawọ́pọ̀. Ẹni tí ó wá jẹ́ wípé a fẹ́ pè sínú ẹ̀sìn tá a bá pè é pẹ̀lú wisdom, tá a bá pè é
pẹ̀lú peace kátó tá a bá pè é pẹ̀lú ìṣọ̀kan báwo ló ṣe fẹ́ gbọ́n tá a sọ yé báwo la ṣe fẹ́ jìrì ọkàn rẹ̀ báwo la ṣe fẹ́ fọlọ́ mọ́ àwa gan tá a fẹ́ pèèyàn sáà bẹ̀rù ẹni tá a la torí ẹ̀ jókòó tá a ṣe dá wa ẹ jọ múràn wá ẹ jẹ́ ká sinmi wórówóró ẹ jẹ́ ká ṣe kí ni mo pè o ẹ jẹ́ ká sinmi wórówóró ká sinmi wọ́nranwọ́nran pàápàá jùlọ àwọn àfáà ọ̀rọ̀ ọ̀nù yàrá wọn ìsọ ní pálọ̀ ọ̀rọ̀ pálọ̀ wọn ìsọ ní pásẹ́jì ọ̀rọ̀ pásẹ́jì wọn ìsọ níwájú ìta ọ̀rọ̀ wájú ìta wọn ìsọ láàrin ìlú ọ̀rọ̀ àárín ìlú wọn ìsọ láàrin ayé ọ̀rọ̀ àárín ayé wọn ìsọ lágbàmí oníkálukú wà láàjọ límìtì ọ̀rọ̀ yìí. àbá àdìbà ìsáná takìtà fàlà àtàkùn mẹkìsára ànútìkù sẹ́yìnù wọ́n sùkúùtù sálàmọ́tún fàyísà ànàtọ́kìtà fàlà àtàkùn mẹkìsára àbá apá àkàkù bàbá mi. fàyísà ànàtọ́kìtà fàlà àtàkùn mẹkìsára ló pàtó. torí náà ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa ẹ jẹ́ kí àwọn àtúnṣe tá à ń ṣe ẹ jẹ́ ká àchífù èèmù wa kì í ṣe torí nǹkan méjì nítorí ìṣọ̀kan nítorí ìṣọ̀kan sọtìyé ojú òní tiwa ọlá àpọnlá Al-Qur'an. ó lágbára gidi gan ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu àfa kó máa dùn yín wọ́n ní àtúnṣe tí ń wáyé lábẹ́ aṣọ ǹjẹ́ yín lérò wípé àtúnṣe yìí ó máa fẹsẹ̀ múlẹ̀ àbí kí lè rò tìyín ẹ má bá mi jù sí comment ẹ má wá gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹ́sì máa like and share kó máa lọ káàkiri lórí ayélujára ẹ ṣeun.